ẹ káàbọ̀ sórí ìkànnì wa ẹ farabalẹ̀ fún adáadáa fídíò tó ń ṣò lẹ́gbẹ̀ẹ́ wa a máa play fún ẹwọ ẹni ló jáde tán tó tún pẹ́ẹ́pẹ́rẹ́ àṣírí nípa aáwọ̀ tó ń lọ láàrin Alhaja Kaola àti Akewu gba gold. Ẹwọ ẹni ló jáde tán tó máa tú ọ̀pọ̀lọpọ̀ àṣírí tó yànnà náà ọ̀rọ̀ yìí. Ẹ wò ó tó bá yẹ kí ìgbà àkọ́kọ́ lè tẹ̀ ń darapọ̀ mọ́ kọ́ni ẹ bá subscribe kẹ́ like kẹ́ comment kẹ́ share ẹ lè máa jẹ́ àǹfààní kọ́ńtẹ́ẹ̀tì nígbàkúgbà lóòrèkóòrè tá a bá fi létí ẹ lè máa fi ṣọgbọ́n ìmọ̀ àti òye gẹ́gẹ́ tí mo pè tí àwọn bá ti rí àwa kì í sọ kí ní táwọn ẹ̀ máa sọ lórí a máa ti ṣèwádìí lóní kúlẹ̀kúlẹ̀ kó tó nípa wá sórí ìkànnì ìfún yín láti gbọ́ ẹ wo láìfọ àkókò ṣòfò ẹ má yẹ ká fọ́pà pọ̀lọpọ̀lọpọ̀ ẹ ká sojú abẹ́ ń pò ó. ẹ̀yin tó má bí sílé mùsùlùmí wọ́n dẹ̀ sanwó ọmọ gọ̀ ó ní kí n má gọ̀ ṣé mo bá yín láyà tàlàáfíà mo rẹ́yìn kan tẹ́ wà lórí social media mo máa kàn gbàdúrà fún yín ni ẹ ní rẹrù ẹlẹ́rù ẹ ní gbégun iléegun ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ nẹsẹ̀ ẹ ní ẹ lórúkọ Jésù ẹ ò ní forí kó àṣà àwọn ọmọ yín ò ní dárùn àwọn ọmọ yín ò dẹ̀ ní jìyà ìmọ̀dí àwọn ọmọ yín ò ní jẹ́ tẹ́ bá rí àwọn èèyàn lórí social media tán bá ń sọ̀rọ̀ kò sí ẹni tí òun kó máa dákẹ́ kó kò máa wò jẹ́jà rẹ̀ ẹ wà lórí ọwọ́ yín ẹni tí ò bá fẹ́ kí wọ́n kó àjálù bí kí àjálù bí wọnú ilé ń wá ẹ wà ṣe rí ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ́wọ́ òyì tẹ́ ẹ̀ mẹsẹ̀ ohun tẹ́ ẹ̀ mọ̀lẹ́ máa ń dá sí lórí social media yìí ohun tí ọmọ ẹlòmíì dẹ́ fi ń kàgbà kò nìyẹn ọ̀rọ̀ tó ò bá mọ̀ má dá sí èmi ń sọ fún yín ẹ má dá sí ṣé rí èmi Ọbalẹ̀ Elizabeth ibi tó bá ti rí fọ́tò mi tó bá ti rí píṣọ̀ mi àbí fídíò mi torí mi tí mò ń rọjú tí mò ń ṣe kò tí mò ń kanra nǹkan kan wà ní kíkanra yẹn ẹ má dá sí lẹ́ni mo ti mọ ẹran tán ti wọnú ṣọ́ọ̀bù lẹ́ni nígbà tá à ń sọ̀rọ̀ mo wá àwọn mẹ́ta ni mo fi fídíò yẹn hàn fídíò téèyàn kan gé ẹni yẹn wọ́n mú fídíò yẹn wọ́n gbé píṣọ̀ mọ́ mi ni o ẹni yẹn wá ń sọ̀rọ̀ sí ó wá ń sọ̀rọ̀ sí àyànmọ́ ọ̀tá ọmọ yẹn tó dẹ̀ tún lẹ́nu bẹ̀ tó tún sọ pé ẹni báyìí torí ẹni báyìí ló ń ṣe wá àfi tí o bá fi ẹni yẹn sílẹ̀ ṣé mo dẹ nìkan mú bí ṣé kí n má tajà tèmi ṣé kí n má tajà mi ṣé kèmi má ṣiṣẹ́ tèmi torí pé ẹ̀yin fẹ́ràn ẹnìkan ẹ̀yin náà lẹ ń rí original ẹ̀ lẹ rí fake ẹ̀yin lẹ ń kó wà láyín káàkiri ṣùgbọ́n mo tún sọ fún yín mo sọ pé ìyá ńlá ìyá yín wọ́n ẹ̀ tí mi rí ìyá ńlá kú ẹ nílé lèmi bíbá ká lórí ọ̀fẹ́ wà fún kẹ́ wá gba péjì mi máa tún ṣì mí mo tún máa wá torí mi torí yín wá bí mo dẹ̀ ti ń ṣiṣẹ́ mi mo ti ń ṣe iṣẹ́ tèmi tipẹ́ mo ti ń sọ̀rọ̀ lórí social media tipẹ́ kí òṣèlú tó fẹjú ní Nàìjíríà ẹsẹ ẹjẹ pẹ sàpù bí APC mo ta aṣọ yẹn ọ̀pá márùn ẹjọ aṣọ yẹn ọ̀pá márùn mi nǹkan rántí ẹni tó ra aṣọ yẹn lọ́wọ́ mi mọ́ you understand kí òṣèlú APC tó bẹ̀rẹ̀ mo ti máa ń táìpù ni kò tí sí life ojú APC ní life ti bẹ̀rẹ̀ so lórí mo ti ń sọ̀rọ̀ mi mo ti wà lẹ́nu ẹ̀ pẹ́ so mi ò rí yàrá kú yàrá ya anybody ẹ̀yin tí wọ́n wà lórí social media tẹ́ni ẹ dúpẹ́ pàwọn ìyá ti yín wọn náwọn ìyá tán dójú tì yín lórí social media àbẹ́ náwọn ìyá tán ṣe kinní kan ṣáwọn ọmọ mi complain fún yín ṣáwọn ọmọ mi complain fún yín ẹ gbé fọ́tò àwọn ìyá yín kẹgbẹ́ ẹ gbé condition àwọn ìyá yín ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ tèmi life tí mò ń live with ó tẹ́ mi lọ́rùn mo wà okay kò ní wàhálà yín náà àwọn ìyá yín tẹ̀ ń sọ yẹn àwọn ìyá yín tẹ̀yìn sọ yẹn inú wọn màá rà wọn márùn wọn ṣẹ́ ẹrú náà àwọn ìyá yín lọ́ndà tèmi ẹ̀yin tẹ̀yìn fún àwọn ìyá yín torí mo wo condition ẹ̀yin ọmọ tẹ̀yìn sọ̀rọ̀ gan mo wo condition ẹlòmíì inú yín condition ẹrú lẹ ṣì wà abẹ́ ẹrú lẹ wà so èmi àtàwọn ìyá yín máa wà nínú àwọn tó wà máa ṣiṣẹ́ fèmí lé mi ni so ẹ lè fi àwọn ìyá yín wé mi láéláé èmi lajú jà àwọn ìyá yín lọ ẹgbẹ́ àbẹ́gbọ̀ mo lajú jà àwọn ìyá yín lọ èmi dẹ̀ máa jọ fòlù lò jà àwọn ìyá yín lọ èmi gbajúmọ̀ jà àwọn ìyá yín lọ mo tún níṣẹ́ mi lọ́wọ́ jà àwọn ìyá yín lọ
ṣó ti yé yín mi ò dẹ̀ ń ṣalábọ̀dó bíi tàwọn ìyá yín mi ò ń ṣàwọn ìyá yín tó ń dáṣọ sí lọ́rùn kò yé yín mi ò ń ṣe àwọn ìyá yín tó ń dáṣọ sí lọ́rùn gbogbo ẹ̀yin táwọn ìyá yín ò ṣe kinní kan ọlọ́run ṣe àwọn ìyá yín àwọn òun èmi ò forú ọlá àwọn ìyá yín tọrọ torí ẹ̀yin ọmọ rẹ̀ díẹ̀ tí wàá ṣerú lórí social media tẹ́ ẹ bá ti rí fọ́tò mi tó orí fídíò mi tó o bá mọ nǹkan tó yẹ kó o sọ tó o bá rí ṣàròrà kọjá just pass by torí bí mo sọ fún yín ojú ajá ń ṣẹ̀jẹ̀ tí n bá ṣe tèmi fún yín ní gbangba mo máa ṣe fún yín kọ̀rọ̀ mo dẹ̀ ń gbé yín ré gidi ni torí ń tọ́mọ olórí burúkú ọmọ tí ìyá ẹ̀kú jalajala ẹ̀ tó ń ṣe fún mi ẹ lè gbà kò sẹ́ni tó lè gbàrú ẹ̀ kò sí abiyamọ kan tó máa rí fọ́tò ọmọ ẹ̀ fídíò ọmọ ẹ̀ tó máa rọ́ ìpèlè lórí tó bá jẹ́ péèjì tí mi ò mọ̀ ni mo mọ̀ péèjì ẹ̀ yẹn tó fi ń ṣiṣẹ́ ibi yẹn àti wàá mú ní ìsìn àmúkáwí ó ṣe wá lọ kọ́ ó wá lọ tẹ orúkọ péèjì ẹ̀ yẹn torí pé o ti rí pé mò ń gbé gbogbo nǹkan tó ń ṣe ń bẹ̀ jáde ó wá ń tẹ péèjì ẹ̀ yẹn ó wá tẹ̀ sí so èmi daft orí mi dàrú èmi jọ̀ọ́yà ẹ̀ tí ò ríran wá post ẹ̀ máa gbé sórí péèjì mi àbí èmi post ẹ̀ máa bẹ́ẹ̀ promote péèjì ẹ̀ ọlọ́run ò ní bá mi fire fún ẹ nígbà tó ń dóko tí wọ́n ń ṣorí burúkú kiri títì tó ẹsẹ̀ tó rí gan tó dàbí kiri yẹn ìgbà yẹn tí wọ́n ń ṣorí burúkú tó joyè gbà lọ́wọ́ mẹ́rin tó ń dòdòkìdò kiri iṣẹ́ lèmi ṣe ń bí táǹgọ̀ wàláì mi ìrí kankan nu yín tó lè sọ story mi bí ẹ lọ béèrè nígbà tí fracas ń jẹ́ fracas àwọn èèyàn wá story mi tì wọ́n ò rí ẹ lè rí story tèmi àwáwí lẹ́ máa wí èmi ò sínú olórí burúkú ẹ̀yàn ọmọ òṣì ọmọ olórí burúkú tẹ́ fẹ́ kúlé lórí social media tẹ́ ń fi àwọn ọmọ yín gbé ìpè káàkiri yẹn torí gbogbo yín pátá ni mò ń gbére mo tún ṣèṣọ́ òru lórí yín lẹ́nu mo ṣèṣọ́ òru jọ Friday èmi ò ní fi lọ́rùn lẹ̀ àfi tẹ́ bá lọ́ ń lọ yín tó bá dijọ́ Wednesday mo tún ń bọ̀ aṣọ funfun ni máa wọ̀ aṣọ funfun ẹ mọ̀ pé ó kọjá ara wọn ẹ máa mọ̀ pé kí ni ó kọjá ara wọn at least mi ò mọ́nú yín tọ́lọ́run ti bá mi gbédè tó ti kú kú òjijì láàrin yín mo mọ̀ mẹ́ta tírì mo ti sọ fún yín àdàbí tí ń bá ṣẹ̀yìn àdàbí tí ń bá ṣe nǹkan kan fún yín àdàbí tí ń bá tó bá yẹ pé mo deserve nǹkan tẹ́ ẹ̀ ń ṣe fún mi tọ́mọ yẹn bá tí ń bá deserve nǹkan tọ́mọ yẹn ń ṣe fún mi ó ló máa lọ scoffrey ní Nàìjíríà tí ń bá ti deserve ẹ̀ ìran tẹ́ ẹ̀ rírí ẹ máa rí èmi ti sọ fún yín ẹ máa rí ìran tẹ́ ẹ̀ rírí ohun tẹ́ ẹ̀ expect kó máa ṣẹlẹ̀ ó máa ṣẹlẹ̀ sí ẹ̀yin fúnra yín eré lẹ́ máa pè nǹkan tẹ́ ẹ̀ ń ṣe ẹ̀yin tẹ́ máa lẹ́ máa sọ pé ẹ̀yin kan lẹ́ ń support ẹnìkan ṣé ẹ rí ẹ̀yin tó jẹ́ pé ẹ̀yin fáǹsì yẹn tẹ́ ẹ máa fi ti ẹni yẹn dé ẹnu kò ẹ máa ti dé òkú báyìí ẹ máa ti dé pègbè ẹ̀wọ̀n ẹ ní padà tó bá wá ṣẹlẹ̀ gbogbo yín á wá dákẹ́ ẹ wá ní mọ ohun tẹ́ máa ṣe mọ́ because nígbà tẹ́ ń ṣorí burúkú yín àwọn èèyàn ń wò yín gbogbo èèyàn ló ń wò yín ẹ kọ́lẹ̀ kẹ́kọ́ orúkọ mi sí tí nǹkan tẹ́ ẹ̀ expect tí ò bá ṣẹlẹ̀ kẹ́níkì ẹ lọ kọ orúkọ mi sẹ́gbẹ̀ẹ́ èmi máa dúró tì yín gidi èmi ò ń sá fún yàn torí ẹ bọ́mọ màmá kẹ́ máa mú fídíò mi wá ní gbàgbà kọ́ máa gbé fídíò mi gbàgbà wọ́n á máa sọ fún yín pé because èmi máa dúró ó ní ẹjọ́ lèèyàn ń kọ́ kó tó jà kí ni mo sọ ẹjọ́ lèèyàn ń kọ́ kó tó jà ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn kẹjọ́ ẹ kàn ń jà ní ẹ máa wọ́ sórí social media ẹ máa ro ọjọ́ kòtòkòtòkòtòkòtò gbogbo èèyàn náà ń bínú everybody ló ń bínú ẹnìkan ṣoṣo everybody náà gbogbo èèyàn náà ló dẹ̀ bínú ẹnìkan àbí bẹ́ẹ̀ kọ́ ibi tó lórí burúkú tó rí yín ti dàrú débẹ̀ nìyẹn èmi ò ṣiṣẹ́ 2012 làwọn ọmọ tèmi ti ń kàwé ńlú òyìnbó gbogbo ẹ̀yin ọmọ jálajàla yín kan béèrè pé who you help ẹnìkan béèrè who you help mo rí kan tó béèrè lórí TikTok pé who you help èmi mo bá yé ìyá ẹ̀ jẹ́ ni ìyá tiyín o àwọn ọmọ ìyá ẹ̀ ò bí ọmọ tó ṣoríire
ìwọ náà ò dẹ̀ ṣoríire ìyá ẹ̀ gbogbo yín ẹ̀yànjú èmi nínú ọmọ ìyá tèmi at least mẹ́ta mo tó èèyàn débi téèyàn ń dé tẹ́rù òní báyàn mo sì wọ́n débẹ̀ mo dẹ̀ ní àwọn ọmọ ọlọ́mọ tí mi ò mọ̀ràn wọn rí tó tara mi lọ sílùú òyìnbó bí gbogbo yòókù ò bá yọ síta gbangba 2019 mo sì mú ìkan dání bá àjọ dé Canada ni àjọ ṣe fídíò àjọ dé Canada ni ó ti ní PR mo wọ̀ pa tí máa ṣe títí sí kìíní ẹ̀ báyìí 2019 àwọn èèyàn tara tèmi jáde wọ́n tara tèmi ṣoríire dáadáa èyí olórí burúkú ọmọ jálajàlá yìí mo lẹ́ni tí mo nígbà tí mo ní mo lọ South Korea rò Korea mo ṣe ọmọ tí mo mú lọ South Korea Yínká Akínlágún ó wà bí ó máa ń wá sórí platform mi ọmọ tí mo mú lọ Zenith ló ti ń ṣe driver ní ẹgbẹ́ ọ́fíìsì mi ló wà ó máa ń ṣe dáadáa sẹ́mi àtọkọ mi ló ti ké wá lọ́dún ọ̀ràn lónìí òun fẹ́ travel bí eré adẹ̀bá gba South Korea pálí mi mo lò mọ́ tiẹ̀ adẹ̀jọ́ ṣe bá ṣe máa arrange wọ́n fèmí àti ẹ̀ bọ́n ṣe fáwọn méjèèjì nìyẹn ká tó wí ká tó fọ̀ ayé ìgbà yẹn owó tán kó dání lọ sí South Korea kò ń ṣe ó kékeré ọmọ yóò dẹ̀ lówó tó fẹ́ mú cross wọ́n tún ṣe sack ọmọ yẹn ní Zenith ni story yẹn ó ṣe story Yínká ló ń jẹ́ Yínká Akínlá ó máa ń wá bí wá comment tó lọ tí mo mú lọ South Korea ọmọ yẹn ní wọ́n wá sack ẹ̀ ló bá ní kò sí ibi bí òun ṣe fẹ́ ṣe n bá mu ní ọkọ bí bá ní kí n sá tẹ̀lé kí n jọ kí n mọ́mọ́ ẹ cross èmi dẹ̀ lọ China lọ rajà mo bá mọ́mọ́ cross nígbà tí máa wọnú South Korea tàdé ọ̀dọ̀ immigration wọ́n ṣe yarí nìyẹn pé èmi àti ẹ̀ lágbọ́ wọ́n kọ́ síbẹ̀ ni tí n bá jáde máa mú jáde tọ́mọ ẹ bá máa jáde àjọ gbọ́dọ̀ jáde ọmọdé fẹ́ dúró fẹ́ ṣiṣẹ́ mo ń láti lọ ra ọjà tí mi ò plan ni mo lọ rà lọ́wọ́ òyìnbó tí mo lọ rajà lọ́wọ́ ẹ̀ lọ́dún náà lọ mo ṣá lọ rajà yẹn mo bá mú ọjà rẹpẹtẹ mo sọ fún òyìnbó pé mo padà bọ̀ ọmọ mi máa dúró ọmọ yẹn mo fi dẹṣẹ́ yẹn lẹ̀ mo bá mú ọjà tó mo ti bá rajà kò believe mo rajà 2000 something cash mo kówó ẹ̀ fún wa ní mo bá mú ọjà bí ọjà 15,000 lẹ̀ mo ní mo fẹ́ sáré lọ sí China lọ check àwọn èrò kan tí n bá ti rí check àwọn èrò tí n bá ti dé Nàìjíríà ọmọ mi ló máa mójútó ọjà mi gan fẹ́ kókó ọjà burúkú fún mi bó ṣe agree nìyẹn nígbà tí mo dọ́dọ̀ immigration tó ń ṣe kínní òun fún ẹ̀gán ló pariwo hey stop my customer big mama ló ní kàn fi mí lẹ̀ láti níbi tí mo wà náà ti extend ọmọ yẹn wọ́n extend ẹ̀ ní 6 months inú ilé níbi tí mo gbé wá 6 months náà wọ́n extend ẹ̀ àwọn òtí ẹ̀ wà mọ̀ pọ̀ extend ọmọ yẹn 6 months bíi 3 months là ń wò àṣẹ 6 months náà fún lọmọ bá fi ọ́sùn yorùbá ńgbà ọmọ yẹn dé pick up ló wá rà bó ṣe dẹni tó ń kó ẹran ní abattoir yẹn ó ti dẹni tó ń lọ UK ó sì pè mí lẹ́nu jọ́mọ́ tó ní mọ́mí òun fẹ́ lọ sí Amẹ́ríkà mo ní kó ṣe ọmọ ẹ ti lọ Europe èmi náwọn èèyàn tí mo ṣoore fún èmi ò sí náà àwọn aṣọ tí mo fi wọ́n 50,000 èmi kọ́ lẹ máa sọ fún pé we will help àwọn ta lẹgbẹ́ ìyá yín bí ṣe rò pé mi jẹ́ àwọn ẹbí yín tí wọ́n lé àánú tí wọ́n lẹ́ni tọ́ràn lọ́wọ́ ni èmi wá sórí social media wá dánú ni èmi ti kọjá yẹn èmi ti kọjá yẹn ẹ̀yin kan nígbà tí ní ọdún kan ẹ ti gbàgbé tí mo kó international passport mi jáde 5 mo kó jáde mo fún wọn yìí mo fi wọn mo ń ṣí abẹ́ ti gbàgbé yìí tẹ́ ń follow mi nígbà táwọn kan ní chon travel náà mo kó síta èmi gbé àlàáfíà mo gbé ayọ̀ mi mo gbé ìbùkún mi mo gbé oríire mi orí social media ni mi ò sínú bá bí àlà mi ò ṣe oníṣe owó mi lè má pọ̀ but ebi ò pa mí ẹ̀yin ló lórí burúkú ọmọ jálajàla tẹ́tẹ́ bá ti rí dátà kò sí wọ́n ẹ̀yin tó tiẹ̀ fi ń ṣẹ́rú orí ìkan tó wà ní ká máa sọ̀rọ̀ á máa sọ̀rọ̀ ìyẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ a máa ń tàgì mi a máa tàgì mi tó bá yẹ kí ni èmi ò ń gbà kan ta because I don't know what you are doing gbogbo ìgbà tí mò ń bọ́ ọmọdé dáradára yẹn sọ̀rọ̀ why will somebody like me máa rí ẹ tó máa báwọn èèyàn jà ṣé gà yẹn kún ẹ ni
èmi tí mò ń sọ̀rọ̀ gan ṣe rí mi kí wọ́n máa dé kí wọ́n máa pàtẹ́wọ́ kí n máa gbọ́ ọmọ ọlọ́mọ ṣépè kí n máa ranjú tí n bá ti ṣerú ẹ̀ Nàìjíríà mi ì lè jókòó bí mo ṣe jókòó yìí tí n bá fi try ẹ̀ mi ì lè jókòó bí mo ṣe jókòó yìí mi ì lè tajà bí mo ṣe ń tajà mi because àwọn èèyàn máa go against mi gan ẹ̀yin kọ́ lẹ máa kọ́ ìjọba ní nǹkan tí ìjọba máa ń ṣe kí ìjọba bá wo tí Nigerian government bá máa mú ẹ tí ìjọba bá fẹ́ mú yàn wàhálà ìjọba lè wẹ ọdún méjì ìjọ tí tó bá wá yá tí kíní yẹn bá wá ṣẹlẹ̀ tó bá mú ẹ gbámú báyìí o ní ní escape route that is government for you ìwọ tó bá dẹ̀ ti mọ òfin ìjọba tó dẹ̀ mọ òfin ní ibi tí anywhere tó bá ti mọ òfin yẹn o ò ní rú so you expect somebody like me kí n máa bust àwọn ìjà tí owó ọ̀tẹ̀ ẹ̀yin kan tẹ̀ wá lórí social media kí n máa wo kọ́mẹ̀ntì yín kémi náà máa ṣe fìrìgbọ̀n tó bá ṣẹlẹ̀ abánidọ́hùn bá ní débẹ̀ 50,000 at this my age kan wá máa sọ pé kí ni kan ní kí ló dé kan ní ìyá kan ẹ wá lọ pàdé ìyá yín kan ní kẹ wá lọ pàdé mi ní prison àbí kẹ wá lọ pàdé mi it don't supposed to be like that ibi tèmi ń lọ gangan nìyẹn mo wà ní shop látàárọ̀ mo busy gan in fact inú mi dùn ni my àwọn aṣọ 50,000 ní ṣe bó ṣe ń ṣe má sọ fún mi pé mo ti móríṣì kan ó yẹ fún ẹdín mi ní dín nǹkan kan torí mò ń ṣe sèèsì birthday ni Saturday ni máa pé 55 so ẹ̀yin èèyàn ẹ máa wà lórí social media ẹ máa já àwọn ìjà wèrè wọ́n á sọ ìjà yìí ni tó bá tiẹ̀ ń jà tó ń sọ̀rọ̀ má jẹ́ kó di àwọn ìbanilórúkọ jẹ́ tó o bá ti mú ìbanilórúkọ jẹ́ mọ́ tó o dẹ̀ ti mú bíi pé ká máa ṣẹ́ ìpè báwọn tó o bá ti mú mọ́ you are good to go o lè express ara ẹ̀ bọ́ ẹlòmíà máa ṣe bí ìgbà tó jẹ́ pé òun ló kó gbogbo Nàìjíríà jọ. Today I'm so happy that mi ò ṣe Muslim to be sincere ẹ̀yin kan mo ti bọ́ sáré mo ní nǹkan tẹ́yin mùsùlùmí ṣe fún wa lórí social media mo lẹ́ẹ̀ mójú tí yàn both wing mi ò ní favourite láàrin yín I will never have favourite láàrin àwọn tó ń jà sí kí lẹ fẹ́ kọ́ àwọn èèyàn nínú ẹ̀sìn mi ò rí pásítọ̀ ní tó jẹ́ onígbàgbọ́ bọ́n ṣe máa ń bú pásítọ̀ tó tọ́ máa náwọn pásítọ̀ tó máa ní pásítọ̀ tó máa ní wọ́n ṣe gbá wọ́n ṣàwọn tó máa kó oríṣiríṣi èdè tó máa náwọn pásítọ̀ wọ́n kówó jẹ wọ́n ṣe yẹn bọ́n ṣe ń forúkọ burúkú bá àwọn ìrìnsẹ̀ Ọlọ́run wí mi ò tí ì rí lórí social media yìí kẹ́ẹ̀rí pásítọ̀ kan máa ṣẹ́ ìpè kan máa bá àwọn jà kan máa sọ̀rọ̀ kan máa ṣe gbogbo ìtàn àwọn Muslim ṣe yẹn to be sincere ẹ̀yin tẹ́ ẹ jẹ́ advocate fún ẹ̀sìn yẹn ẹ promote peace rárá gbogbo yín both left and right ẹ promote peace ẹ ti máa ń wá downfall lára yín jù. I'm so happy I'm not a Muslim tó ẹ mo ṣe wà nínú ẹ̀sìn yẹn ni to be sincere ení ni máa write down pé mi ò ṣe ẹ̀sìn mùsùlùmí mọ́ ẹ jẹ́ kí ẹ̀sìn yẹn hun àwọn èèyàn ṣe ìgbà tí mò ń ṣe Muslim èmi ò ń ṣe Muslim kí ni mo ké wákàtí márùn mi dáadáa mo dẹ̀ kéwú ẹ ti mọ̀ gbogbo àwọn nǹkan mi máa ń fẹ́ kó kúrò lẹ́nu mi ni mi ò ṣe ń fẹ́ máa lò mo fẹ́ kí gbogbo ẹ̀ kúrò lẹ́nu mi ṣe fẹ́ máa lò àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ mí dáadáa mo ń kírun wákàtí márùn dáadáa mo sọ mo ní ká ní bí àwọn nafsat nǹkan kan yẹn ká náà ti wà ní ó possible kí n má change nígbà yẹn bọ́ kò sí ìnira ìṣòro ló gbé mi di kristẹni láìgbà tí mo dẹ̀ ti mọ kristi báyìí kò sí ohun téèyàn lè fi tàn mí ṣé nǹkan tẹ́ ẹ̀ ń ṣe yìí náà ṣó lè di nǹkan tẹ́ ẹ máa ń ṣe fáwọn èèyàn bẹ́ẹ̀ ẹ wá lọ sí hajj ẹ lè máa fi ń tàn àwọn èèyàn pé kí wọ́n á lọ bí mo ṣe wà téèyàn fún mi lówó hajj wọ́n ní kí n fowó hajj kéèyàn ní wá lọ sí hajj máa gbowó yẹn máa lọ máa fún mi ṣe business hajj ò interest mi kò jẹ́ nǹkan kan sí mi
níbi ká máa fúnra èèyàn ní déètì náà ni nígbà tí mò ń ṣe muslim ká ní mo fẹ́ lọ sí hajj fúnra mi mo sọ pé kí n tó lọ sí hajj mo gbọ́ máa pé 50 years fúnra mi ni mo sọ tí mi ò tiẹ̀ mọ̀ pé máa change ká ní even hajj 1996 tí wọn ò jẹ́ ká lọ èmi alájà àwọn tá a jọ fẹ́ lọ alájà rí sí wọ́n wà bẹ́ẹ̀ alájà àjọ ṣe gbogbo wàhálà yẹn ni àjọ sanwó àjọ dájí camp ṣe gbogbo ẹni mo wà hajj 1996 for you to know pé mi ò ń ṣe oníṣẹ́ so èmi kàn try láti sọ fún yín ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn yẹn sìn ẹ̀yin tẹ́ ń ṣe dáadáa Ọlọ́run á fún yín ní ládàá ẹ̀yin tẹ́ ń ṣe ẹ̀sìn yẹn dáadáa Ọlọ́run á fún yín ládàá ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe ní ìnira tẹ́ ẹ̀ fún ọmọ làkejì ní ìnira yẹn Ọlọ́run á fún yín ní ládàá ẹ̀yin kan ẹ kàn wà lórí social media yìí tí ní kẹ́ máa jà tí ní kẹ́ máa jà kẹ́ kàn máa jà kẹ́ ẹ wá form gang àwọn eléyìí group eléyìí tí ní kẹ́ máa jà ṣé wọ́n fìjà ṣe yín ni ẹ wá máa rẹ́sù power láàrin ara yín ẹ máa rẹ́sù power láàrin ara yín ẹ máa wọ́n sọ wọ́n bá yín parí ìjà sí ó kẹ́yìn tẹ́ jẹ́ tẹ́ ẹ̀ fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn èèyàn tí wọ́n bá yín parí ìjà tí ẹ̀ lè parí ìjà láàrin ara yín tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó tó wà nù ìjọ yìí báwo lẹ fẹ́ sọ báwo lẹ ṣe fẹ́ sọ àti ìrìn tó ṣẹlẹ̀ náà àti ọkọ àtìyàwó tí wọ́n kọra wọn lẹ̀ kíkọra wọn nìkan kọ́ wọ́n tún wá disgrace àwọn lórí social media sí kò sí nǹkan kan tí wọ́n lè fi emulate inú life yín gbogbo yín ni o èmi ò rí kankan ọmọ yẹn lè ṣe ṣòfò ẹ lè bú mi o kí ló kàn mí èmi ò rí ohun tí mo lè fi emulate inú life yín all of you àtàwọn tó ẹlòmíà kan sọ̀rọ̀ ẹ̀kan ń dá gbogbo òlúrú ẹ̀kan ń ṣe yánmayànmá to be sincere ẹ lè wá sọ̀rọ̀ sí mi o kẹ wá bú mi kẹ ní kinní àwọn tó dẹ̀ ń sọ̀rọ̀ àwọn tó jẹ́ pé kinní ẹlòmíà sọ̀rọ̀ gan ṣé mi tẹ̀ máa ń dá èmi báwo ni ja I was surprised wọ́n gbà tí mo èèyàn customer kan ló sọ ó ní kí n wò ló di Alhaja Kaola ló di pé ó ń lọ sẹ́wọ̀n kí lẹ jọ ń bára yín fà kí lẹ ń bára yín fà kí lẹ ń bára yín fà báwo lẹ ṣe fẹ́ fíò woman yẹn ní àwọn ọmọ ẹ̀ lé kí lẹ Alhaja yẹn náà fà débi tó fi di pé ó dọ̀rọ̀ ẹlẹ́wọ̀n dé míwà ẹ̀yin fáàsì yìí náà ni ẹ̀yin ẹ máa jó lọ mò ń ẹ lọ yọjú sáwọn kan gbálẹ̀kùn náà lọ yọjú mọ́ òṣàrí kan gbálẹ̀kùn rẹ̀ tí wọ́n á dó síbi àwọn máa jó lọ mò ń wẹ̀ yẹn àwọn máa jó lọ mò ń wẹ̀ yẹn ta ló ní excellence ó ní child dey withdraw gọbálà o gbogbo àwọn tó ń sọ̀rọ̀ mi ì tí ì rí tó lè drag mi mo fi Jésù búra tí n bá fèsì wọn mi ì tí ì rí wọn á drag mi pé kí ni pé mo sòótọ́ ọ̀rọ̀ a ní wọ́n ń dojú ti mùsùlùmí wọn ò ṣẹ̀sìn yẹn dáadáa gbogbo wọn pátápátá wọn ò ṣe dáadáa tómi wọn ò ṣe dáadáa gbogbo wọn pátá àtẹni tó lọ ẹ̀wọ̀n àtọ́ sì lọ ẹ̀wọ̀n àtàwọn tó sì lọ ẹ̀wọ̀n gbogbo gúrùpù wọn ò ṣe dáadáa nígbà ẹ̀yin àgbààgbà tẹ́ pé ayé náà àgbààgbà mùsùlùmí tẹ́ ń jà àjà tọ́wọ́n ọmọ ẹlẹ́yìn bá ṣe kí ni ká sọ ṣérù mi ni màá bọ́ sórí social media tí màá ní Alhaja yẹn o ẹ bá Alhaja Kaola lẹ̀ torí kí ni ṣé gbà tálàjà yẹn ń fẹnu wú géètì níbo gbogbo yín wà ṣé mi màá bọ́ síbẹ̀ tí màá ní Alhaji o kìnnìkan ṣé tí woman yẹn bá dé ṣáà ti kóòtù bọ̀kádọ̀ rẹ ni ẹni wá tún lọ ẹ̀wọ̀n tó wá dé ṣé woman yẹn bá dé ṣé kò ní le jù bẹ́ẹ̀ lọ ṣé kò ní le jù bẹ́ẹ̀ lọ ẹ̀yin èèyàn gbogbo àwọn nǹkan tẹ́yin èèyàn ń ṣe lórí social media yìí kò fúnyàn ní ìwúrí rárá èyí tó bá wọ̀n mí ní tó bá mọ̀ mí nínú yín tó bá wùn kó ẹ má kí mi mọ́nà kílẹ̀ ń kí mi fún eré kí ni mo ń jẹ lára mi ìkúgbà nǹkan lọ́wọ́ èèyàn kankan
alẹ́ ẹ̀ ṣe dáadáa. Let's be sincere with ourselves. Kẹ́ lọ sí court, kẹ́ lọ sí police station, kẹ́ máa competition, ẹ̀yin tẹ́ wà nínú ìjọ Ọlọ́run. Ìjọ Ọlọ́run. Tẹ́ wà nínú ìjọ Ọlọ́run. Mo wà ní China níjọ́ kan tí kò ìkan ṣẹlẹ̀ sẹ́ni tí mo mọ̀ rí. Wọ́n ti ń rú ẹni yẹn lọ. Wọ́n ti ń rú lọ. China mo wà. Wọ́n ti ń rú lọ. Tán ni wọ́n gbé lọ sí kí lórúkọ bíbá Òṣogbo. Meanwhile kálukú ti ní area of jurisdiction ẹ̀ tó mọ̀ pé tó bá ti gbé báyìí ṣàlọ̀ tì mẹ́wọ̀n. Òṣogbo mo wà China mo wà náà ń pè mí lọ tó ń pè mí bọ̀ ni mò ń sáré pa àwọn èèyàn àwọn ó yá ẹja ṣe báyìí o ó yá ẹja ṣe báyìí o kó tó di pé wọ́n tọ̀nà ẹni yẹn padà láti Ìbàdàn wá sí padà sẹ́kù. Tàbẹ̀rẹ̀ sí pa àwọn èèyàn káàkiri tàbẹ̀rẹ̀ tó bá ṣẹlẹ̀ tó bá jẹ́ pé ẹni tó wà lẹ́wọ̀n lè dàgbà rẹ̀ ni a ní fine. Tọ́lọ̀ bá ṣẹlẹ̀ ẹ máa jẹ́ ká máa fa ọ̀rọ̀ kóòtù yàtọ̀ sí ọ̀rọ̀ pàǹjà ọ̀rọ̀ ọlọ́pàá. Tọ́lọ̀ bá wà lọ́dọ̀ ọlọ́pàá tó bá easy àti tètè yanjú ẹ̀ ń bẹ̀. Kí ni mo sọ fún yín ẹ yanjú ẹ̀ ń bẹ̀. Ẹ̀yin kọ̀ọ̀kan ọ̀rọ̀ kóòtù ò rí bẹ́ẹ̀ ṣe ń sọ. Ẹni tó bá mú òfin àmọ́ pọ̀rọ̀ kóòtù ò rí bẹ́ẹ̀ yẹn èèyàn ṣe ń sọ. Máa lọ tì mọ́lé ni máa lọ tì mẹ́wọ̀n ni ó gbọ́dọ̀ lẹ́wọ̀n. Ẹni tí wọ́n rò pé bó bá lóun fẹ́ lọ tì mọ́lé ó gbọ́dọ̀ lẹ́sẹ̀wọ̀n tẹ́ ẹ dé kóòtù. Bóyá adájọ́ tó dájú gbáwú kó gbogbo nǹkan kan náà fi ń ṣòwò ẹ̀yin èèyàn mi gbogbo nǹkan kan lówó gbogbo nǹkan kan ni wọ́n ti lọ sẹ́tù wọn lẹ̀. Gbogbo àwọn nǹkan tá à ń ṣe lórí social media yìí àwọn lọ́ọ̀yà àwọn adájọ́ ní gbogbo Nàìjíríà gbogbo ẹ̀ ni wọ́n ń wò. Gbogbo ẹ̀ ni wọ́n ń wò. Àwọn adájọ́ yẹn gbogbo ẹ̀ ni wọ́n ń wò. Tó bá lọ ṣe kínní tó lọ wò tádájọ́ yẹn tó ti wò pé eléyìí wàhálà ẹ̀ pọ̀ lóòótọ́ tó bá já ẹ sọ̀n kò sí ohun tó fẹ́ ṣe. Tó bá tiẹ̀ wá dá ẹjọ́ ó máa ń ní àwọn nǹkan tẹ́ pé ó máa ní bóyá tó bá ṣe báyìí ẹ̀wọ̀n bá máa ṣe ọ̀rọ̀ ẹ̀ máa wọ́n lè gbà. Ta ló mọ̀ pé arákùnrin kan tán ní ó lọ sí ó wà ní kinní tó mú pa pedophile ta ló mọ̀ pé ẹ̀wọ̀n ilé ètò bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ rò pé kó lọ kó padà ni. Ta ló mọ̀ kó máa tó bẹ́ẹ̀ ta ló mọ̀ pé kó máa lọ kò ní tètè padà. Tẹ bá bẹ̀rẹ̀ sí para yín fà àwa máa sọ fún yín ẹ ní sùúrù ọ̀rọ̀ ẹjọ́ ò rí bẹ́ẹ̀ tá a bá ń sọ ẹ máa rò pẹ́nu èèyàn ń rùn èèyàn mọ nǹkan tó ń bá èèyàn sọ wọn mọ nǹkan tó ń ṣe ìwọ tó bá ní dandan àfi tó ṣẹjọ́ máa ṣe a máa fà ni ẹjọ́ ò ń ṣe ohun tó easy láti fà. By the time tó bá bẹ̀rẹ̀ ẹjọ́ yẹn má rò pé ó máa favour ẹ o lè lówó lọ́wọ́ kó rò pé bóyá kíní má rò pé ó máa favour ẹ o lè mọ̀yàn má rò pé ó máa favour ẹ o lè jẹ́ gbajúmọ̀ má rò pé ẹjọ́ máa favour ẹ o ìwọ tó bá fẹ́ kẹjọ́ favour ẹ má lọ rìnrìn ibi tí wọ́n máa ti lọ já ẹ lẹ̀ má sọ̀rọ̀ ohun tó jẹ́ pé wọ́n máa ní nǹkan tó sọ̀rọ̀ nǹkan tó sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹjọ́ ò rí bẹ́ẹ̀ yẹn èmi sọ fún yín ọ̀rọ̀ ẹjọ́ ò rí bẹ́ẹ̀ yẹn o kéèsì ò rí bẹ́ẹ̀ yẹn nígbà tí adájọ́ bá interpret tí lọ́ọ̀yà míì tó bá rí lọ́ọ̀yà míì tó bá interpret àwọn aṣọ tí mo fi wọ̀nyí 50,000 ni tí wọ́n bá interpret ẹ̀ fún ẹ ló máa ní kí leléyìí o ò ní mọ̀gbà tó sọ tó bá interpret ọ̀rọ̀ míì fún ẹlòmíì inú yín ṣẹ́gbẹ́ṣọ́ àlóṣe máa ń wọ ẹlòmíì inú yín ni kọ́mẹ̀ntì lásán ó lè ràn ẹlòmíì lọ sẹ́wọ̀n. Tẹ́ ẹ bá rí mi tí n bá wà lórí wàhálà tí a máa rí mi àwọn tí máa kọ bóyá bí kíkan kábíyèsí ọlọ́run ó ga èmi ò kọ́ àwọn nǹkan ibi tí mo lè ti máa kọ nǹkan sí gan ohun tí máa kọ síbẹ̀ máa yàtọ̀. You can see ká ní mo ṣe campaign òṣèlú tó Nàìjíríà yìí ni mo fi Ọlọ́run búra ó yẹ kọ́ta mi ti ṣẹ̀wọ̀n síbi tí mo campaign against àwọn Àtíkù kankan ni síbi mo ṣe campaign mọ́ ẹ̀yin orí tí n bá gbé ọ̀rọ̀ wọn lẹ̀ báyìí èmi ò parọ́ mọ̀yàn ó tọ́ ọ̀bẹ ni máa mú síta inú ìwé ni mo ti máa lọ gbé inú tó ṣẹlẹ̀ tí mo mọ̀ pé ó ṣẹlẹ̀ gangan ó ní máa lò tẹ́niyàn ò lè change tó bá jẹ́ gọ́vnà ni nǹkan tí n bá rí ni màá sọ tẹ́niyàn ò lè rí mi kò lè rẹ́wọ̀n kan fi mí sí
torí máa proof ẹ̀ wọ́n máa ní tó bá fẹ́ sọ̀rọ̀ proof ọ̀rọ̀ tó o bá ti ní nǹkan tó sọ yẹn tó o bá ti ní proof yẹn lọ́wọ́ wàá lọ sẹ́wọ̀n. Èmi dìdì mo dìdì sọ fún yín ni nígbà táwọn èèyàn sọ pé kinní kan tèmi ò lè ṣé èyí tí mo wá sórí social media ọmọ tí mo ní àwa la sòkú ìyá ẹ̀ àwa la ṣe kinní wàláì mo ní gbogbo proof mi lọ́wọ́. Ohun tí ìjọba wọn máa ṣe ni pé you have to proof ibi tó náà sẹ́ni yẹn sí. Mo dẹ̀ ti sọ fún yín wàláì tó bá yá máa rán tíṣẹ̀tì a máa lùlù débẹ̀ ni a máa jó débẹ̀ ni torí àdúgbò ibi tí mo lọ́kọ̀ sílé wa aráàlú máa tẹ̀lé mi débẹ̀ ni a máa jó gidi gan débẹ̀ ni a máa gbé báǹdì. Ṣé kò yé yín bí èèyàn bọ́n bá tá a bá rẹ́ni tó bá ní ó dárúkọ mi bó ṣe sọ̀rọ̀ mi èmi gangan ló ń dárúkọ ibi tí bá ti dárúkọ ẹni yẹn káwá ní kó wá sọ fún mi pé nǹkan tó sọ yẹn o ó jọ tẹni yẹn ó jọ sórí ẹni yẹn kò ń torí mi rí ibi tí mo ti dárúkọ yìí tó bá dẹ ọmọ ṣé ìyá tiẹ̀ kú jálajàla ṣé ìyá ẹ kú òrò ó ra pósí ṣé ìyá tiẹ̀ ó ra ìyá tiẹ̀ pósí 12,000 ọ́fíìsì ìyá tiẹ̀ ṣé sáìdì ibẹ̀ náà sì ìyá tiẹ̀ sí igbó ilé tẹ́ni yẹn ń júwe yẹn ṣé ibẹ̀ ni a ṣàbẹ̀rẹ̀ question torí mi ò dárúkọ yìí tó bá dẹ̀ níbẹ̀ ni wá lọ proof kí n wá proof mo ready tí n bá ní mi ò proof sí ni you have to bring out your facts gbogbo nǹkan tí n bá sọ ṣé kinní kan bẹ́ẹ̀ ni mo rí ni bó fi bá ní o pè yàn ní kinní kan o pè lọ́nṣọ́ ilégbò má ní mo régbò ni bó bá ti jiná àpá máa wà mí kálégbò yẹn ti jiná àpá máa wà mí. Ó ní kìnìyàn léhùn nìkan ìyá mi olóbẹ̀ mo mọ̀ ní sẹ́ẹ̀kì ṣòwò nìkan mo ní proof wọ́n á ní kìnìyàn mo mẹ́ni yẹn ó yá ìjọba ẹ bá wa dá sí ẹnìyàn abọ́ta aṣà lóhùn ṣé àṣọ máa pòhùn mọ́ ẹja máa bà bọ̀ ilé ibẹ̀ sí máa ó yẹ ẹja lọ mo mọ̀ bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kó o bá fẹ́ jà wàá ti ní proof ẹ lọ́wọ́. You don't come to social media and come and tell us kìdí kan kó máa sọ story tó mọ̀ story tó bá mọ̀ ni kó máa sọ ohun tó bá mọ̀ ni kó máa sọ. Báwa sórí social media kó máa parọ́ burúkú kan ó bá ti wá parọ́ bí gbogbo ọ̀rọ̀ tó bá pa yẹn wọ́n á lò against ẹ in the court of law. Èmi ò ní púpọ̀ tí mo fẹ́ sọ lórí ìyá yẹn ìyá Alhaja Kaola yẹn bí ó ṣe pé ẹ̀yin tẹ́ jẹ́ muslim body náà ẹ̀yin náà lè máa dìde sí ọ̀rọ̀ yẹn ẹ̀yin tẹ́ wà tẹ́ jẹ́ muslim body ẹ dìde sí ẹ gbọ́dọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ emulate nǹkan gidi lára yín ẹ̀yin tẹ́ máa kó àwọn èrò ẹ káwọn èèyàn lọ sí àjì ẹjọ́ ń ṣáàjì ẹ máa kérò lọ sí àjì ní ìsìn ṣó dáa kọ́ máa sọ pé nígbà kan wọ́n lọ lu àwọn ẹni tó bá lọ sí ẹ̀wọ̀n padà wàláhì ẹlẹ́wọ̀n lẹ́lẹ́wọ̀n máa jẹ́ ó máa wà nínú àkọọ́lẹ̀ ẹni ẹ̀pẹ́ nìyẹn lọ sẹ́wọ̀n tí ò dára rárá ó máa wà nínú àkọọ́lẹ̀ tó o bá sì wà ní sẹ́wọ̀n ọmọ ẹ lọ sí station ó sì nílùú òyìnbó ohun tọ́lọ́pàá bá tiẹ̀ ti mú ẹ wọ́n á pè é á lò ti lọ sí jẹ́ẹ̀lì ohun tó bá ti mú ẹ tó fi sọ̀dọ̀ ọlọ́pàá ó ti lọ jẹ́ẹ̀lì nìyẹn. Kámẹ́wàá sọ pé kéèyàn wá lọ jẹ́ẹ̀lì kan lọ fún láṣọ kò sí bó ṣe lè kórí irú ìyá yẹn ẹ̀yin muslim cleric ẹ̀yin táwọn èèyàn ń wò bí èèyàn kìíní wájú ẹ wá lọ wádìí kan wọ́n lọ dáṣọ fún yín wọ́n fún yín láṣọ ẹ máa wọṣọ green yẹn nà àbí aṣọ kọ́lọ̀ náà wọlé wọn lórúkọ Jésù gbóyún ẹ̀ ní mọ̀ ọ́n akọ̀ máa rí wọn ní tẹlifíṣàn ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ Alhaja kí ni nǹkan tán bá ẹ̀ bá jọ máa bára yín fà ọmọ yẹn náà ló ń pè ẹ́ náà ó ti sọ yẹ mo ti agree náà ó ní 40,000 mo ti ní kó má wọrí ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀ ṣó yẹ kó máa rí bẹ́ẹ̀
ẹ wá wo bàbá tó wá jọ ń bára wọn fà ẹ ṣé ó yẹ káwọn ọmọ ìyá yẹn náà kán dàgbà lọ́jọ́ ọ̀la kan káwọn ọmọ ìjọ kan ní ẹkíní kan kán ní tú bàbá kan ní ìyá wọn ṣe lẹ́wọ̀n ẹ mọ̀ pé ìtàn òkì tán lẹ̀ especially ẹ̀yin tẹ wá láti ìlú peter jọ wà yẹn ẹ ń gbàgbé ọ̀rọ̀ ìtàn yẹn máa wà ń bẹ̀ ni èyí máa ṣe nǹkan tó yẹ pé ó máa wà fún ọmọ yín lọ títí ọmọ yẹn ó máa dùn wọ́n ó máa dùn wọ́n ó máa dùn wọ́n. Why going to court? Why fighting yourself? Mo dẹ̀ mọ̀ pọ́n ti bá yín sọ ọ́nà fẹ́ lọ àwọn kan kọ́ wá lọ bá yín sọ ẹni no ẹ ti ń bára mo ń gbọ́ mo máa ń rí update mi díẹ̀díẹ̀ tó máa ní ọ́ ní kan lọ sọ́nbì kan bá yín sọ ẹ̀kọ́ ẹ̀ ṣe ẹ̀yin àwọn cleric ẹ̀yin bàbá àgbàlagbà ẹ máa mú àwọn kan ẹ máa mú ẹ̀yin kan mú àwọn kan ẹ̀yin kan mú àwọn kan ẹ wá ń fi ẹ̀sìn jà ẹ wò gbà tí wọ́n ná kírun yẹn náà ẹ wò gbà tán kírun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ńgbà ayé mùsùlùmí tiwa táwa ń ṣe ó ti di dandan àwọn kan máa gbàwẹ̀ 29 àwọn kan á gba 30 ẹ lè rí ibi tí wọ́n ti ṣe face off they don't abuse each other bàbá kan wà ń fọ wa ọgbọ̀n làwẹ̀ là ń pè bàbá yẹn ọgbọ̀n làwẹ̀ ni bàbá yẹn máa sọ á lọ́gbọ̀n làwẹ̀ bàbá ẹlẹ́rùn á ọgbọ̀n làwẹ̀ o bàbá ọgbọ̀n làwẹ̀ ó nílé tẹ bá darí ẹ bá dé adérelé yẹn ẹ bèrè ilé ọgbọ̀n làwẹ̀. The man was a popular man. Ó dẹ̀ níyàwó rẹpẹtẹ. So àwọn kan wọ́n ti àwẹ̀ máa pé. Láti ilẹ̀ àwẹ̀ yẹn ó máa pé. Bí bàbá dádì mi bá ní àwẹ̀ àgbàwẹ̀ kan sí o. Àwọn màlá máa gbàwẹ̀ kan. Bàbá tó bí èmi lọ́mọ gangan bàbá mi. Bàbá mi nìkan nìyẹn ẹ̀ bí. Bàbá mi máa sọ pé ẹ wo èmi ò gbàwẹ̀ 29 yẹn ti dà bẹ́ẹ̀. Àti gbogbo ìtọ́nikágbà yẹn ó ti pé àwẹ̀ ti pé tí ò bá ẹwẹ́ fi mílẹ̀ dáàdì mi ò ní bá yín bó máa rọ́jú gbà ni kò dẹ̀ yan nọ́fìlà òru tá a bá ti ń gbọ́ nọ́fìlà tá a ṣe lé ní rákà mẹ́wàá sálámọ̀ márùn-ún ní dáàdì mi máa ṣe báyìí ṣé yóò ti pọ̀ tó bẹ́ẹ̀ yẹn ṣé a lè ṣe méjì dáàdì mi máa méjì ló máa kí fúnra ẹ̀ ó bá ti kí rákà ẹ̀yọ kan báyìí sálámọ̀ ẹ̀yọ kan ó ti máa oúnjẹ mi dà àwọn kan wà bẹ́ẹ̀ tẹ́ pé àwẹ̀ yìí ò bá wọn lára mu bàbá tèmi tó bí mi lọ́mọ àwẹ̀ yìí ò bá bàbá mi lára mu kò dẹ̀ lọ́ àjì ó rán àwọn èèyàn lọ́ àjì ni bàbá tó bá ti dé ẹni tí ó máa lọ àrùn wọn lọ kò lọ́ àjì torí dáàdì máa sọ fún mi pé kí náà ṣe ní àjì wọ́n lọ tọ́ná síbẹ̀ ní gbogbo olú àwọn tó ti gbálẹ̀ tán ti fọlẹ̀ ẹ má lọ máa gbá gbogbo ilẹ̀ ìlú yín kẹjẹ kó neat irú ara bàbá tèmi ti jáde nìyẹn you understand kò sí nira ṣebí bàbá àtọmọ nìyẹn dádì mi ò ní gbàwẹ̀ pé bàbá ẹ̀ máa gbàwẹ̀ ìyá àbá mi ò tiẹ̀ ní dín tẹ́ ẹ bá lẹ gbogbo yín ṣìnú ìyá àbá mi ní àwẹ̀ tèmi nínú wọn kọ sínú àlùkùránì ọgbọ̀n ọ̀rọ̀ pè fún wa ọgbọ̀n tèmi dẹ̀ máa pé gbogbo yín ṣìnú ìyá àbá mi àgbàwẹ̀ yẹn 30 ẹ̀ máa pé ó wá dípẹ́ wá face off ẹnìkan ni ọlọ́run ṣe ẹnìkan ni bàbá kínní kan ẹnìkan ni ẹ wá tún búra yín ẹ̀yin tẹ́ gbàwẹ̀ àwẹ̀ 30 lẹ́gbà ẹ gbàwẹ̀ 30-29 ẹ fi bí para yín ni ẹ tún wá bọ́ọ̀sì ẹ tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ń pa àwọn tí ò lọ mọ́ṣáláṣí ẹ tún fèsì ara yín àwọn tó break ẹ tún fèsì ara yín in fact ẹ kàn violence lẹ́ ń fi ẹ̀sìn yẹn ṣe ẹ jọ torí àwọn ọmọ kéékèèké àwọn tó wọ́n sì wà tán fẹ́ ṣe ẹ̀sìn yẹn àwọn kan ẹ̀sìn yẹn ó ń dùn mọ́ wọn nú wọ́n fẹ́ ṣe ẹ̀sìn yẹn èmi máa bẹ̀ yín ni ẹ má fi ẹ̀sìn yẹn má jẹ́ kó sú àwọn ọmọ kékeré àwọn ọmọ kéékèèké tó ń fẹ́ra wọn tó ń lọ́ọ̀fù ara wọn wọ́n ti ń tẹ̀léra wọn kiri ọmọ muslim ti ń fẹ́ christian ọmọ christian ti ń fẹ́ muslim irú bọ́ ọmọ yẹn ṣe ń ṣe ẹ̀ tó wá ń ṣe tó bá ń rí ẹ̀yin tẹ́ jẹ́ èrò ṣáájú tó jẹ́ pé ṣe lè ń jà they won't be happy ẹlòmíì wọ́n máa bẹ̀rẹ̀ báwọn lè ní àwọn tó kọrin tẹ́lòmíì bá bẹ̀rẹ̀ sí ṣe wá sí àwọn tó kọrin báyìí bí kẹ́ mú àwọn tó ń kọrin muslim yẹn bí kẹ́ mú wọn báyìí kẹ́ lọ jù wọn sínú náà ni ẹ jọ̀ọ́ ẹ mú gbogbo nǹkan easy make the religion make it a religion of peace let there be peace in the land ibi tí ìjà ẹ̀sìn bá ti wà kò kí sí ibẹ̀ ò kí rọrùn kí ni mo sọ ibi tí ìjà ẹ̀sìn bá ti wà ibẹ̀ ò kí rọrùn
àwa kan a love gbogbo everybody bí mo ṣe wà yìí tẹ́ bá ṣàkíyèsí mi even tí máa sọ mi pé kẹ́ wá lọ sí church máa sọ fún mi pé go to Bible believing churches in your area ni ibi tó bá ti believe kan wọ́n ti ń polongo Jésù lọ́bẹ̀ tó mọ̀ pé àwọn ṣe dáadáa ń bẹ̀ ibẹ̀ ni kó lọ má lọ sí ṣọ́ọ̀ṣì jọ̀rọ̀jọ̀rọ̀ tèrò pọ̀ tí ò sí mọ́tò gidi ń bẹ̀ kó kàn èrò tí ò sí àwọn tó ṣoríire ń bẹ̀ má lọ bẹ̀ kí church in fact kí church má ju kólópó báyìí lọ tó mọ̀ pé church yẹn tẹ́ ẹ bá máa já tán bá ní church yẹn wọ́n worship lọ́wọ́ tó mọ̀ pé mọ́tò máa tò lọ ni mọ̀ pé àwọn olóríire ló kún bẹ̀ kó o dẹ̀ mọ̀ pé tí ẹ máa pẹ̀lú ìhun tèmi máa ń sọ fún èèyàn nìyẹn torí ṣọ́ọ̀ṣì ti ṣòro wọ̀ ní ìsìn àwọn ẹlòmíì bá ṣọ́ pásọ̀ wọn ló máa ní mọ́tò àwọn ọmọ ọjọ́ òní ní mọ́tò pásọ̀ náà wọ́n máa gbé lọ airport wọ́n máa sì lọ airport náà wọ́n máa gbọ́n ọmọ lọ airport àwọn ọmọ ọjọ́ òní lọ lóyìnbó ìwọ tó ti ń lọ lóyìnbó tẹ́lẹ̀ tó yàjà wọnú ìjọ yẹn ágìlì ló máa fi tó jẹ́ ó lè má mọ ibi tán pé wàá kàn máa gbọ́ ni tó bá wà ní ìjọ tó mọ̀ pé ò lọ síwájú ò lọ sẹ́yìn ó fọlọ́ọ̀bẹ̀ kún òbẹ̀ lọ síbi tó jẹ́ pé wọ́n lọ síwájú ń lọ ẹ̀yìn ìgbà wọ́n lọ síwájú má joyè sójú kan náà má joyè sójú kan náà ẹ̀sìn ò ń ṣe nǹkan tó jẹ́ pé ó máa lọ máa ṣẹ̀sìn ní ìsìn wọn wọ́n gbọ́dọ̀ rí Jésù tó ń sìn lára ẹ̀ ó gbọ́dọ̀ ṣẹ̀sìn inú ìṣẹ́ kẹwàá máa lọ chọ́ọ̀chì mo fọlọ́ọ̀bẹ yín ẹ jẹ́ tá bá ń ṣẹ̀sìn ẹ jẹ́ kójú wa máa là bí mo ṣe wà yìí ojú tèmi ńlá ni ohun tí mi lè báyọ̀ compromise ni kí n má dáadáa mẹ́wàá mi má dáadáa mẹ́wàá mi má ṣe ọpẹ́ má ṣe offering má mo dẹ̀ ń ṣàánú níwọ̀n bá tagbára mi ká ẹ lè rí mi kí n má ṣàánú mi ì tí ẹ lè ṣe pélé ọjọ́ kan máa mọ́ kí n má ṣe àánú kò possible mi ì lè ṣe ara mi ò ní balẹ̀ ní kí n bá ṣàánú èèyàn mo gbọ́dọ̀ ṣàánú èèyàn kan mo gbọ́dọ̀ múnú èèyàn kan dùn ìyẹn náà ń pèlè èèyàn ṣẹ̀sìn kò ń ṣe pé ká máa rán àwọn èèyàn lọ sẹ́wọ̀n ká máa rán ara yín lọ sẹ́wọ̀n ká fẹ́ máa proof point fún tó bá yá nísìn ẹ máa ráwọn máa ní ṣó tán ìyẹn kọ́ la fẹ́ jẹ ń bí ìyẹn kọ́ la fẹ́ jẹ eléyìí dẹ̀ jẹ́ ó kọ́ àwa èèyàn lọ́gbọ́n àwa speakers tá à ń sọ̀rọ̀ lórí social media tó bá lọ jáwọn tó ń táìpì tó bá lọ jẹ́ kán sí yẹn lọ sẹ́wọ̀n mo wo ìyá yẹn bó ṣe ń wọlé tòbí sísẹ́ omi ojúgbọ̀n mi ó wọṣọ green báyìí ó ń dáwọ́ nù bẹ́ẹ̀ lọ tórótó níbo ni gbogbo ẹ̀yin supporters yẹn wà níbo lẹ́yìn ọmọ ẹlẹ́yìn wà I was surprised in fact omi ojúgbọ̀n mi omi fẹ́ jábọ́ lójú mi customer ló fi wọ̀n mi ló ní kí n wo Alhaja Kaola ní kí ló ṣe in fact ẹni yẹn gan ló fún mi ní àwọn kinní díẹ̀ lórí gbogbo drama tó ń ṣe lórí social media mo wá tún fi sáìbì lọ ẹni torí mo wò pé bóyá ó fẹ́ ṣe mo wá ní Tani talẹ̀ rí tó jàre tàbí ó ní ta ló jàre ta ló jẹ̀bi ṣé wà náà méjì gbogbo wọn pátá lóhùn òun kàn máa ń wò wọn ni tó wá ti bẹ̀rẹ̀ sí wọn yẹn báyìí òun máa ń ẹ̀yin èèyàn kò ń ṣe gbogbo tẹ́ ẹ̀ ń ṣe làwọn èèyàn ń rẹ́rìn sí pípọ̀ àwọn èèyàn ń wo ẹlòmíì bíi ẹlẹ́sìn bíi oníranù ẹ yé wo àwọn èrò mọ́ kẹ́ máa wèrò èèyàn ló wò mí yìí àwọn èèyàn ló ń rí mi bó ṣe pọ̀ tó yẹn ọlọ́mọ náà wọ́n yẹn ṣe ń gùn sí lórúkọ Jésù ojú òní tì í most of you ẹ lọ pa àwọn lọ́ọ̀yà ẹ lọ go and do kẹ́ lọ get legal advice sit down kẹ́ lọ get legal advice get legal advice I was listening to nígbà tẹ́yàn kan tó ń sọ̀rọ̀ kìnìún èmi ò báyọ̀ ṣẹjọ́ èmi ò gbé ìgbàyàn lẹ́jọ́ èmi ò kílé kàn mí tẹ́bọ́ sí social media alẹ́ mi ò báyọ̀ ṣẹjọ́ mi ò gbéyàn lọ kóòtù nígbà tí èmi ò ká kún akẹ́kọ̀ọ́ àwọn èèyàn mi ò ká kún ọtún mú lẹ́tà mi wà mi ò ká kún gbòkú àmọ́kò ní ẹ̀dùnú tí n bá lọ dákẹ́ tó bá lọ ṣe kéèsì kìíní kan kéèsì lẹ́yìn mi tí nǹkan mi bá lọ ṣẹlẹ̀ èmi tí mo jàre màá wá lọ jẹ̀bi ni mo lè sọ pé mo dìde pé torí ń gbà mo rí pé ọ̀run táà kàn ń ṣe lérè ẹni yóò máa bá mi ṣe lérè tèmi ni ẹni ìbéèyàn ṣe jẹ́ tèmi kàn ṣe ẹni yóò máa ṣe lérè
tí mo múra sí gbogbo ẹ̀mí láti bo síbo àwọn nǹkan mi tẹ́ nǹkan máa fi ṣeré tó bá ní kó wá ń kọ́ọ̀tì tó bá ti pè é tó ò bá yọjú tí wọ́n gun òṣè nǹkan tó yẹ kó ṣe kó tó mọ ohun tó ṣẹlẹ̀ ó ń lọ ṣẹ̀wọ̀n nìyẹn tó bá lọ dájọ́ lẹ́yìn ẹ̀ wàá kàn rí pé kíní ò lọ kíní yẹn dẹ̀ máwọn èèyàn wá ṣe ní Nàìjíríà lára wọn á lọ máa gba gbogbo case kíní wọn á máa ṣe gbogbo ẹ̀ wọn á ti perfect everything ẹni tán fẹ́ gbé ẹni yẹn ò ní fura wọn á kàn gbé ní gáló tán ó dẹ̀ wọ́n ṣan wọn kàn gbé ní gáló bóyá yẹn náà bóyá náà ti ń ṣàfojúdi kò sólúwẹ̀ Nàìjíríà ti yàtọ̀ sọ́rọ̀ kóòtù ọ̀rọ̀ kóòtù yàtọ̀ sọ́rọ̀ ọlọ́pàá ọ̀rọ̀ tó bá ti délé ẹjọ́ ibi tí wọ́n bá ti fura tó ń ṣe kò sí kankan tó ń ṣe kinní kan ibi tí wọ́n ti ń fẹsẹ̀ halẹ̀ ẹni yẹn ń ṣe ó máa ṣẹjọ́ ẹ̀ lọ́mọ ẹ̀ lára kó tó mọ tó ṣẹlẹ̀ ẹ̀wọ̀n yá tààràtà ó lẹ fi máa rẹ́ lómi tí ò ní sọ kó tó bá ti nígbà tó ti mọ nǹkan tó fẹ́ ṣe tó ti mọ̀ pé tó bá máa yá ẹ̀yin ẹ̀ máa wòran ibi tí ọ̀rọ̀ Nàìjíríà lọ sí ẹ̀yin tẹ́ bá mọ àwọn tó jẹ́ pé wọ́n wà vocal wọ́n máa ń ṣe tẹ́ bá ti mọ̀ wọ́n maybe you just tell them ìlú ò rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn o ò lè bá ìjọba especially ìjọba tó bá wà lóyè o ò lè bá wọn ṣẹjọ́ kó win ní wọn ẹ̀yin tẹ́ bá mọ àwọn èèyàn ìlú ò rí bẹ́ẹ̀ ṣe ń ròyìn anyway that nǹkan ọ̀rọ̀ wọn kankan ò tiẹ̀ pè mí ná I have to just close my mouth only 50,000 gbogbo aṣọ yìí 50,000 ni àwọn tí mo tà lórí kí ni 50,000 ẹlòmíì ẹ̀múra nìkan tó ń pè é màmá ṣe é ti gbọ́ wọ́n ti gbọ́ kéèsì mi kí ló kàn mí ká ìlú kéèsì ẹni tó kí ló kàn mí ṣe é rí mi bá ń dá sí rí mi ò dá sí mi ìdẹ̀ lè dá sí torí kò kàn mí nǹkan tí mi ò bá mọ̀ mi ò sọ kí ni mo sọ fún yín wá pé kó wá jẹ́rìí ẹ̀ nǹkan tí mi ò bá mọ̀ mi ò kì í sọ nǹkan tí n bá mọ̀ ni máa sọ sórí náà tí n bá ti hámà lórí nǹkan tí mo ń sọ mo mọ̀ nǹkan tí mo ń sọ I will never come here láti wá máa sọ nǹkan tójú mi ò tó tó bá lọ sọ nǹkan tójú ẹ̀ ò tó òun bá tiẹ̀ lọ ni kò jù bẹ́ẹ̀ lọ Alhaja Kaola ọlọ́run á sì ń dé láyé àtàlàáfíà o ọlọ́run á bá tọ́jú àwọn ọmọ yín kẹ́ tó dé o ẹ ní sàárẹ̀ làárọ̀ láìwọ̀n tẹ́ ẹ bá padà dé ẹ máa mọ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ lórí social media ẹ má sọ̀rọ̀ tó máa tún gbé yín lọ tó máa ní kẹ́ wá lọ sẹ́wọ̀n ẹ̀yin tẹ̀yìn àti wọn náà tẹ̀dẹ̀jọ́ lọ ẹ̀yin tẹ̀jọ́ sọ pé ẹ̀yin lẹ win ni ẹ̀yin náà ẹ máa bójú ẹ̀yin ẹ ṣọ́ra o ẹ jẹ́ kára ṣe nǹkan jẹ́jẹ́ torí pé kí ni ẹ má jẹ́ kó di pé mo ṣe fún ẹ̀wọ̀ náà tún ṣe fún mi find peace within yourself find peace within yourself let there be peace as a man of caliber woman of caliber ẹ ṣe ara yín bí ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run tó ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ tó ń sọ yẹn náà kọ́ máa rí ẹ̀kọ́ kọ́ máa emulate nǹkan dáadáa lára inú mi ò dùn to be sincere inú mi ò dùn when I saw her inú mi ò dùn rárá I'm not happy to be sincere I'm not happy look at her ìjọ ló lọ wo lórí ní kinní tó ń lọ tó ń bọ̀ tó ń ṣe kò yé yín téèyàn bá sọ pé she's going to end up there nobody will believe kò mean pé òun lọ báwọn èèyàn kò mean pé òun ní débẹ̀ kò mean pé òun ṣe kinní kò mean pé òun ní dẹ́wọ̀n Ọlọ́run má ṣe ẹ̀wọ̀n nílé wa lórúkọ Jésù Ọlọ́run má ṣe ẹ̀wọ̀n nílé wa ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká mọ ohun tá a máa sọ lórí social media ẹ jẹ́ ká kóòtù kò mọ èmi mo tó yìí o kóòtù ò mọ èmi ni mo gbajúmọ̀ tó yìí o wọn kì í fojú ṣe o wọn fi gbajúmọ̀ ṣe o wọn fẹnu ṣe o Ọbásanjọ́ was a former president of Nigeria nígbà tí wọ́n tó máa bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wàláì bàbá yẹn lọ sẹ́wọ̀n ó lẹ́wọ̀n dé ló tún ṣe àpadà o ọ̀rọ̀ ẹjọ́ ò rí báyìí o ẹ jẹ́ ká rántí àwọn alágbára tó ti lọ sẹ́wọ̀n ìwọ tó bá wà ń ta ló máa rẹ́nu láti wá máa sọ oríṣiríṣi mo fọlọ́n bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe nǹkan tó jẹ́ pé ó máa help wa ẹ jẹ́ kó di ọ̀la kan káwọn fans wa gan kí ni wọ́n máa dùn
ṣùgbọ́n tó bá dẹ̀ rí pé ẹ̀wọ̀n ló fẹ́ lọ ẹ máa lọ ẹ̀yin tí muslim yẹn ẹ̀yin tí mo rí mo fẹ́ sọ nìyẹn emulate nǹkan díẹ̀ lára kristẹni emulate nǹkan díẹ̀ pásọ̀ dàkọ̀ èmi wọ́n á ní pásọ̀ mi lọ fàdíyà pásọ̀ àwọn máa kó oríṣiríṣi ìfá lè rí ẹni tó sọ pé àwọn tó wà nínú ẹ̀sìn kristẹni tó ń pera wọn ní pásọ̀ yẹn á dì lè máa rán lórí social media kó máa drag àwọn bẹ́ẹ̀ ṣe ń drag àwọn kò dára rárá ẹ má ẹ̀ka àwọn èèyàn sáfẹ́sì yẹn lórúkọ Jésù ojú òní tí mi ìdè ní wáyé tì ẹ̀dẹ̀ ní dààmú because ó jẹ́ ohun tó dùn mí inú mi ò dùn sí ìyá going to jail inú mi ò dùn rárá kò wá jẹ́ kí n wò pé mi ò ní ẹ̀yin yẹn má ṣì mí gbọ́ mi ò ní kankan bó ti àwọn tọ́jọ́ tí àwọn sẹ́wọ̀n àbí ẹni tó lọ sẹ́wọ̀n mi ò ní favourite nínú wọn mo wá sọ tèmi gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà láti lè jẹ́ kí a kọ́ ara wa lẹ́kọ̀ọ́ káyé máa sọ àwọn nǹkan tó yẹ ká máa sọ káyé máa ṣe nǹkan tó jẹ́ pé kò ní ṣe kíná tí kò ní fún wa ní orúkọ dáadáa lórúkọ Jésù ojú òní tiwa tí wọ́n rọ èpè burúkú lé lórí tí wọ́n rí ọmọ ẹ̀ tó bí tí wọ́n kọ rest in peace lórí ọmọ ẹ̀ tí wọ́n rọ èpè lórí ọmọ ẹ̀ tó bí tó dẹ̀ ń gbóhùn èèyàn báyìí tó dẹ̀ ń ṣẹ́ èpè tó ń ṣe lórí ọ tó bá ti kàn ẹ̀ tó bá ń ṣépè fọmọ ẹ̀ kó o máa rẹ́rìn mo wá sọ gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń lọ rí póòsì tẹ́ ẹ máa ń rí ọ̀rọ̀ tẹ́ ẹ ní mọ reason tẹ́ni yẹn fi ń sọ̀rọ̀ torí ẹlòmíì tó máa ṣe tí wọn ò bá tún táàgì ẹni yẹn kó rí ó ṣeé ṣe kó má sọ̀rọ̀ bọ̀ wọ́n á tún táàgì ẹ wọ́n á pe orúkọ ẹ wọ́n á fi fake profile mi wọ́n á torí gbogbo ọmọ máa block wọn ni mo ti block gbogbo ọmọ mi ń wò wọ́n wọ́n á mọ̀ọ́mọ̀ mú fake profile wọ́n á wá táàgì mi kí n lè rí nǹkan tí wọ́n sọ tó bá jẹ́ yìí ni mo gbàdúrà gbogbo yín pátápátá ohun tó ń fojú àwọn ọmọ mi rí lábẹ́lẹ̀ àwọn ọmọ yín máa kàgbá kóòrú ẹ̀ àwọn ọmọ yín máa kàgbá kóòrú ẹ̀ gbogbo yín pátápátá àwọn ọmọ tó bá lọ sùn wọn máa kàgbá kóòrú ẹ̀ bọ́ọ̀ kàwé mọ́ wọn máa kàgbá kóòrú ẹ̀ ẹ má máa sọ ohun tẹ́ ẹ̀ bá rí ẹ má máa dá sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá rí ohun tẹ́ ẹ̀ bá mọ̀ dí ẹ má máa sọ mọ́ don't go and type má forí àwọn ọmọ ẹgbẹ́ pè má fi ṣẹ̀dá àwọn ọmọ ẹgbẹ́ pè torí mi ti wá sọ níbi mo ṣe wà yìí tí battle to finish ni gbogbo bí tí n bá ti rí tán wá ti ń fún ọmọ mi ṣépè tí n bá ti ń ṣe torí social media orí afẹ́fẹ́ má ṣe ṣóòru so tí o bá ti mọ̀ n bá ti dípò ojú ẹ̀ ti ń jáde mo ti ń rí ojú ẹ̀ ti ń jáde mọ̀ pé máa rọ́ èpè léwu àtàwọn ẹbí ẹ̀ lórí máa ṣe underground máa ṣe fún yín torí ẹni tó bá mọ̀ òfin òun rúfin ẹ má wá sọ́dọ̀ àwọn èèyàn nǹkan tó ń ṣe ojú yín ò fọ́ ẹlòmíì ẹ mọ̀ nǹkan tó ń ṣe fẹ́ni ẹ undergroundly you don't see everything that goes on social media tẹ́ bá rí èèyàn tó ń wá tí ò dúró ẹni yẹn ojú ẹ̀ rí nǹkan kan bì kan ni ẹ gbé ẹnu yín sọ̀hún ẹ mọ̀ nǹkan kan ẹ má dá sí ẹ má jàjà oníjà kẹ́ forí àwọn yín gbégun ayérayé ẹ má jàjà oníjà kẹ́ fi ẹlẹ́dàá yín kẹ́ fi ṣẹ̀dá yín kẹ́ fi gbégun ayérayé tẹ́ bá lọ dá sọ̀rọ̀ tẹ́ ẹ mọ́wọ́ tẹ́ ẹ mẹsẹ̀ téèyàn kan máa pretend bí ìgbà tí wọ́n pé kò sí nǹkan tó ń jẹ́ rẹ̀ ó ń lo tó máa fẹ́ paint ara as number one mind you can't be our number one here because ó jẹ́ nǹkan kan ọmọkọ́mọ láti ayé lọ bá yé ọmọkọ́mọ làwa mú ẹ̀ sí ọmọ rádaràda làwa mú ẹ̀ sí láti ayé lọ bá yé ìwọ kọ́ ló máa sọ fún ẹ pé sẹ́ni tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ ìwọ kọ́ ló máa sọ fún ẹ pé ó ń ṣiṣẹ́ kò sọ́lẹ̀ ń bí everybody ló ń ṣiṣẹ́ iṣẹ́ ọ̀lẹ́tọ̀lẹ́ jẹ iṣẹ́ tó mú kálukú ní kálukú ń ṣe ìwọ kọ́ ló máa sọ pé nìkan aṣẹ́wó náà ń ṣe wọ́n gbé wọn lọ gbé àgbésùn ni wọ́n kò kàn ìwọ gan ti ṣàgbésùn náà wà láì ó ṣe gbọ́nran tó bá ní first class alágbésùn ìwọ gangan lálágbésùn ìwọ ló ní dọ̀tí odó bàbá dọ́mọ odó rẹ̀ mẹ́fà papọ̀ ìwọ ló ní dọ̀tí ìwọ ló ń dọ̀rẹ́ mẹ́fà ìwọ ló ń dó gbogbo wọn kiri gbogbo àwọn ní union gbogbo wọn bó ṣe gbogbo executive kan lódó tán gbogbo executive union lódó
bó o dẹ̀ ṣe mú kí gbogbo state nìyẹn. àbí téèyàn bá lẹ́sẹ̀kútìfù tó jẹ́ pé àwọn mẹ́jọ tá a mọ̀ pé kókó ẹ̀sẹ̀kútìfù tó ti dó three arms tó jẹ́ kókó ọbẹ̀ àwọn kókó ọbẹ̀ ló máa mú ó lè. mo ti sọ fún ẹ lẹ́yìn kó pe àwọn olórí burúkú tẹjọ́ ń kóra yín jọ kí ẹ woman yẹn ó ní fi mí lẹ̀ èmi gan ò ní jẹ́ ó gbádùn. ṣe bó ní ìtẹ́ tí wàá ṣe fún mi téèyàn ń pariwo tó ń ṣe pé ìyá òun jójó dàgídàgí gbogbo ẹ̀ ni mo rí ń bẹ̀ gbogbo ẹ̀ ni mo rí bẹ́ẹ̀ bá ṣe ń wá ìwọ ló máa jorí ìwọ ló máa jìyà bẹ̀ wàá jẹ pánábà bíi ìsìyà lọ́wọ́ mi kọ́run tó bá mi dáhùn gbogbo àdúrà mi lórí ẹ̀ ó máa ṣẹ̀sìn ayérayé tó o bá ṣe ẹ̀sìn yẹn lórí social media tàwa tó o bá ṣe ẹ̀sìn àgbáyé yẹn tó o bá ti ṣẹ̀sìn àgbáyé yẹn mo fi Ọlọ́run búra màá bẹ́ẹ̀ ṣẹ̀sìn tó ń sìn èmi ò wá ní ṣẹ̀sìn tó ń sìn Jésù mi ni màá sìn màá jẹ́ kó o mọ̀ pé inú ìmọ́lẹ̀ gangan mo wà tó o bá dé wá gba Jésù tí kú tá yìí ìwọ báwo kórúkọ mi sẹ́gbẹ̀ẹ́ ó máa ṣẹ̀sìn ẹ̀sìn gidi gan ẹ̀sìn gidi ó máa ṣe èmi ò bá dákẹ́ tẹ́mi dákẹ́ àwọn olórí burúkú kan ìyá kan ẹnìkan tẹ̀ kan tọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà ṣe bí àgbà èpè ló máa pa àwọn ọmọ ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pa àgbà olórí burúkú wo nìyẹn gbogbo àwọn àkọ́bí yín náà wọ́n máa fi gbogbo ọmọ yín wọ́n máa kú lójú yín ni ebi lẹ sọ fún ọmọdé bá ń ṣe bí ọmọdé àgbà ṣe bí àgbà ta ló ń àgbà òṣì Ọlọ́run ló máa bá yọ yín jẹ́ ẹ̀yin olórí burúkú olòṣì èmi ò bá jókòó kankan mi lẹ́yìn ẹ̀kan tẹ ní ìyá kankan ní èlémi àgbàlagbà ìyá yẹn dákẹ́ àgbàlá kò ní dá fún yín orí yín bàjẹ́ ẹ̀yin èèyàn játijàti rédèrèdè ta ló lọ mọ ọ̀ṣẹ́ ta ló mọ ẹ̀yin ò lè sọ fọ́mọ kékeré pé ó ń yájú sàgbàlagbà ó jù yá ẹ lọ ẹ lè sọ fọ́mọ kékeré pé ó ń yájú sẹ́ni tó jù lọ lọ́jọ́ orí ẹ̀yin ò lè sọ ṣùgbọ́n àgbàlagbà máa ń tàgbàlagbà ọmọdé bá ń ṣe bí ọmọdé kò ní dá fún ìyá yín ta ló làgbà òṣì ta ló làgbà tó ẹ fẹ́ yan ọmọ ẹ̀jẹ̀ lójú ẹ̀ ta ló máa gbà tẹ́ ń bú àwọn tẹ́ ń ṣépè fún ọmọ mi tẹ́ ń ṣépè fún fámìlì mi ta ló làgbà àyà èmi ò bá wá ra yìí lọ́wọ́ yìí máa ra yìí orí social media kí n wá social media validation kẹ́kọ́ mi lẹ́yìn ọ̀kọ́kọ́ ní kílódé kan ní ẹ woman yẹn ti ẹ̀dẹ̀ wá dákẹ́ fún wọn o àbẹ́ rí nǹkan tó ṣẹlẹ̀ sọ́tẹ̀ kò ní dá fún ìyá yín ẹ̀yin náà máa fọwọ́ burúkú rọ̀ lẹ́yìn wọ́n á fọwọ́ yìí báyìí tẹ́ máa sunkún ẹ̀yin lẹ máa sunkún ẹni bá ní sunkún lórí ọmọ ó máa sunkún lórí àwọn ọmọ ẹ̀yìn gbogbo ẹnikẹ́ni tó bá ti ń support ìbàjẹ́ tọmọ yẹn ń ṣe gbogbo yín pátá ẹ máa sunkún lórí àwọn ọmọ yín ni gbogbo ẹni tó ní kí n gbókù ọmọ tó ń pariwo pé wọ́n máa gbókù ọmọ wá ká mi mọ́lé wọ́n máa gbókù ọmọ rù yí wálé ẹ̀yin olórí burúkú ẹ̀yin èèyàn játijàti ẹ̀yin ìkà ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ mi ìmẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ kọjá ipẹ́ má jà mi ìsọ jù bẹ́ẹ̀ lọ mi ò pẹ̀ṣẹ̀ mi ò ju yẹn lọ bẹ́ẹ̀ ẹ̀ ń jà mi support so ó yẹ kẹ́mi máa sọ social media kí n máa ṣe orí burúkú ẹ̀yin olórí burúkú èèyàn játijàti abatẹnijẹ́ ẹ̀yin tẹ́ máa borúkọ ẹ̀jẹ̀ tẹ́ máa ba yé ẹ̀jẹ̀ lẹ́ ń wá ẹ̀yà lálò pátì ẹ̀yin ìka ẹ̀dá ọ̀dájú abiyamọ ọ̀dájú abiyamọ Fadékẹ́mi Adélẹ́yà bó ń ṣe èrè ta ló ń bá wí bí ta ló ń bá pé we no more over our children ǹjẹ́ mama sọ ṣe bẹ́ẹ̀ calm down sórí ẹ yìí ni don't write rubbish on my platform stop it don't bring rubbish here alábòsí ni ní alábòsí alábòpa alábòmoru ṣàmì sí gbogbo nǹkan tí mo sọ àmì yẹn ni kò kọ́kọ́ yẹn bá pẹ́ mo ti kọ́kọ́ rà mí ẹ̀ ò bá dáa ó ṣàmì ò sọ fún mi pé mama stop ṣe bẹ́ẹ̀ calm down God is on the truth ẹ má wá bí o ẹ má wá advice èmi bí kẹ́kọ̀ọ́ ẹ súnmọ́ wájú lọ́hùn bí o pèrò bí ìwérò àwọn tí mo mọ̀ wàhálà àwọn fans mi tó mọ̀ mí for long wọ́n ṣì wà ń bí àwọn tó darapọ̀ mọ́ ọgọ́ wọn tó fi nílẹ̀ because you are just like ta ló ráyè rádaràda ẹ má bẹ́ mi sọ̀rọ̀ ẹ̀ mọ́ èèyàn ń ṣe orí tó bá yẹ gbogbo orí burúkú tó ń ṣe yẹn ká ní gbogbo ẹ̀ kí n máa ń gbé wá sórí social media kò sábẹ́ amọ́ tó máa wò tínú ẹ̀ máa dùn ni tí n bá post méjì lásán ẹ fọwọ́ gbárí mú kí ló dé ẹ̀ṣẹ̀ èèyàn náà ló wá tó bẹ́ẹ̀ yẹn ṣẹ̀ṣẹ̀ mi náà ló tó bẹ́ẹ̀ yẹn tí àwọn máa fi àwọn ọmọ mi takáìtì
tó a máa fọ ọmọ mi gbá tẹ́tẹ́ tẹ̀ máa ní kí n dákẹ́ tẹ̀ yẹn ẹ yẹ kí ẹ̀ má yẹn ẹ yẹ kí màmá yẹn kò ní gbogbo yín kò ní dáa fún yín ẹ ní sinmi kálẹ̀ ń bá wí èmi àti yín ọmọ inú ilé kan náà ni ẹ má kí mi o ẹ má kí mi rárá ẹ má kí mi Ọbalẹ̀ Elizabeth lórúkọ mi àwọn tèmi mọ̀ mi àwọn tèmi dey complain mi ò wọ́ọ̀rẹ̀ mi wá social media validation ẹnìkan ó nìyẹn ẹ̀yin kan lẹ pàtẹ́wọ́ fún ìyá yẹn ó ti wà lẹ́wọ̀n ní ìsìn mélòó ni ló lọ wò ẹ máa tún yọwọ́ ẹ máa tún lọ wo show ibi táwọn tó kù wá tí wọ́n ṣe bẹ̀rẹ̀ máa lọ lanu sí ibẹ̀ lẹ́sẹ̀ ní ibi tó gbé sí wíńdé wọ́n máa wọ̀ pé àwọn fáǹsì ìyá yẹn ni wọ́n máa gbà mí ìdẹ̀mọ̀ pé àbáyé dá àbáyé o mi mọ̀ pé ọ̀dọ̀ àbáyé mo tún wà sí wọ́n á dẹ̀ fọ́lù ẹni yẹn wọ́n á dẹ̀ fọ́lù ẹni yẹn wọ́n fọ́lù ẹni yẹn wọ́n ti lù ẹ́ alálòpá wọ́n ti lù ẹ́ pàtì nìyẹn ẹ má wá sọ́dọ̀ tèmi o èmi ò sọ lórí social media o iṣẹ́ mi mò ń ṣọjà mi mo wá tàǹbí wèrè kan náà sẹ àwọn APC lò kò jèrè APC tí n bá jèrè APC mi ò jèrè Jésù.